ìwọ bàbá àrà yẹn olóbùkún yẹn ò ní rọrùn wọ̀. a máa kọrin èrè kí ni fẹ́nìyàn tó jèrè gbogbo ayé yìí tó sọ ẹ̀mí rẹ̀ lù náà àràhùn mi tó rọrùn fún làkúnmí láti gbọrùn abẹ́rẹ́ jù fún olówó láti gbá bàbá jókòó. ó dẹ̀ ń gbé kokéèmì ó dẹ̀ ń jẹ́ kí conscience máa judge àwa tá dẹ̀ ń ṣe lítúlítú bàbá tì láàárọ̀ gbogbo níbọ̀ ló máa play orin yẹn wàá máa ronú pìwàdà àṣé bàbá wèrè tó kọrin yẹn àṣọ ń gbé kokéèmì ò ní rọrùn wọ̀. Yeah, hallelujah, hallelujah, hallelujah. Big Fab àbí kí lorúkọ ìwọ nígà yìí. Sí Jésù náà sọ pé bàbá dáríjì wọn torí pé wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Bàbá dáríjì Ọlọ́run máa dáríjì ẹ̀ torí pé o mọ nǹkan tí ò ń sọ, o mọ nǹkan kan tí ò ń sọ. First and foremost, I want to make a clarity on this particular topic we are talking about. There is no proof up to today ní pé bàbá rà gbé cocaine ni. There is no proof up to today ní pé bàbá rà gbé cocaine, and you are here saying bàbá rà ò ní rọrùn ọ bàbá rà ò ní. Ṣé wọ́n ti mọ ikú tó máa pa ẹ́? You are so dumb. You are so foolish. O mọ ikú tó máa pa ẹ́ wọ́n sọ pé bàbá rà ń kọrin. Àṣé wọ́n ti gbàgbé ni ọ̀rọ̀ ẹnu èmi gangan tí mi sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹnu mi ni kò gbọ́ má wo ìṣe mi. Ọ̀rọ̀ ẹnu mi ni kò gbọ́. Just listen to what I'm saying. Don't follow my acts and my steps. That is what is the message is passing to the world. Ọ̀rọ̀ ẹnu mi ni kò gbọ́ má wo ìṣe mi. Because ó béèrè lọ́wọ́ Jésù pé ẹni mímọ́ ó ní kò sẹ́ni mímọ́ kan bí ó ṣe bàbá mi tó ń bẹ lókè ọ̀run. So why are you now judging? Why are you now saying this trash? You are so stupid. You are so foolish. I'm not sorry to say it. I despise you. Up to now, kò sí proof pé bàbá rà gbé cocaine mi. Ṣèbí wọ́n ṣe sọ pé bàbá sùn náà gbé cocaine mi nìyẹn. Ọ̀tẹ̀ gbà at the end of the day wọ́n padà bẹ́ẹ̀ ni. Tí màá yẹn fi jọ́ lọ́run pé kò gbádùn ara ẹ̀ mọ́. Is it not Nigerian government? Ṣé àbúrò náà sọ pé ti mú wọn ni? Ṣé wò mọ́ pé ológo làbùkù máa ń wá kiri ni? Ẹni tó lógo ni wàhálà ìdààmú àbùkù máa ń wá kiri. So torí o fẹ́ chase cloud, o fẹ́ chase cloud, o fẹ́ trend, o fẹ́ chase cloud. O mọ̀ nǹkan tó yẹ kó fi chase cloud. We Celestials we stand with Baba Ara, and we are going to stand with him because ó fún wa ní ọ̀rọ̀ ìṣítí, ó fún wa ní word of hopes. You dumb ass. Ìjọ yìí yóò lè bàjẹ́, ìjọ mímọ́ ní bàjẹ́, yọ ìlú òwe ayé mọ́. God bless you.